ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ Saturday April 4 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Lákọ̀ọ́kọ́ ṣáájú kí n tó bẹ̀rẹ̀ ètò, kí gbogbo yín bá mi dúpẹ́, kí bá mi dúpẹ́ pé òkun kẹ̀kí mi kú ayẹyẹ oríkádún tí ọjọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ ìbí tèmi olóyè Ìríríọlá Ìṣẹ̀dá. Mo kíra mi kú ọjọ́ ìbí lọ́jọ́ tòní, mo sì kí gbogbo orí pátápátá tó ń bọ̀ níbi ayẹyẹ oríkádún mi èyí tí ó máa wáyé lọ́jọ́ tòní ní Alágbàdo nílùú Èkó. Mo ń ṣe ní ìwúre fún wa wípé gbogbo apáta láàdé bíbáyìí ní ayọ̀ àti àlàáfíà àti ìdùnnú, láyọ̀ tá sì fi lé sí náà sì láàbá láṣẹ Ìdùmarè. Bẹ́ẹ̀ sì ni mo tún kí wa wípé ohun rere báyìí òun náà lá máa bá ara wa ṣe, ànípẹ́dín ànírí wàhálà ànírí ìdààmú láṣẹ Ìdùmarè. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Oníràwọ̀ iná tó kan yan Harris tàbí láàrin March 21 sí April 20 kò sí pírọ́blẹ́mù rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní máa dára, ibi tẹ́ ẹ̀ tiẹ̀ ṣe sí lọ́jọ́ tòní ẹ máa jẹ níbẹ̀ o, ẹ máa rí ìfàjẹ́ dáadáa lọ́jọ́ tòní. Àwọn tó nífẹ̀ẹ́ yín máa ràn yín lọ́wọ́. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti ẹni tó jẹ́ olólùfẹ́ yín pẹ́kípẹ́kí àwọnú ara dáadáa. Ẹ̀yin àti èèyàn tẹ́jú jọ dàpọ̀ pọ̀ láti jọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí nǹkan tẹ́jọ́ dàpọ̀ yẹn kó bíire lọ́jọ́ tòní. Ọjọ́ tó tún dára láti fi introspect lọ́jọ́ tòní jẹ́ fún ìdàgbàsókè ara yín, láti fi ronú jinlẹ̀ nípa ń pé báwo mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbé gbà, tó sì jẹ́ pé ìrònú ajẹ́ tó ṣe é pa ràn yín lọ́wọ́ á bíire fún yín. Ẹ ronú nípa àtẹ̀yìnwá, ẹ ronú nípa ohun tó ń lọ lọ́wọ́, kẹsì ronú nípa bẹ́ẹ̀ fẹ́ kí ọjọ́ ọ̀la kí ó rí gbogbo á padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Ọjọ́ tòní àjọjọ́ tó ṣe é pé á tayọ púpọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà rárá, relationship ẹ̀yin àti olólùfẹ́ yín á dára, nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, látàrí pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á tayọ, àwọ̀nù ara á dùn, á tòrò, á lárinrin. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára kẹ́ yàtọ̀tọ̀ fún olólùfẹ́ yín ni. Inú yín á dùn, ayọ̀ yín á kún, ẹ máa rí nǹkan ọ̀dùnnú, àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín, ẹ̀yin náà nífẹ̀ẹ́ àwọn èèyàn dáadáa, kò ní sí wàhálà. Kó wá bá gẹ̀ṣẹ́ inú yín lénìí kò lè kọsẹ̀ rárá, látàrí pé gbogbo nǹkan tẹ́ bá rí báyìí nǹkan ọ̀dùnnú báyìí ló máa jẹ́. Ó dára tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ tètè dé láti wá lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú olólùfẹ́ yín. Ẹ̀yin àti olólùfẹ́ yín lè jọ jíròrò nípa ìlọsíwájú lọ́jọ́ tòní. Jíròrò tẹ́ bá nìyí á jẹ́ ètò máa ran ìdàgbàsókè márèjì yín àti ìdàgbàsókè ìgbésí ayé yín lọ́wọ́ púpọ̀. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe pé àwọn nǹkan tẹ́ ń ṣe ní iṣẹ́ kí ó tayọ, kí ó rí bí ẹ ṣe ń fẹ́. Gbogbo nǹkan tẹ́ tí ń wò pé báwo lẹ fẹ́ plan ẹ̀, báwo lẹ fẹ́ ṣe pàápàá àwọn nǹkan tẹ́ ń fojoojúmọ́ ṣe, ó ṣeé ṣe kí ẹ mọ bẹ́ẹ̀ fẹ́ fi ṣètò ètò lọ́jọ́ tòní tó sì máa tò dáadáa, tó máa mú kí stress yín lójoojúmọ́ kí ó tún fẹ́ dínkù díẹ̀. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ lè fi plan ìgbésí ayé ara yín, kẹ́ fi gèsẹ́ ti bẹ́ẹ̀ fẹ́ máa ṣe. Ọjọ́ tòní sì jẹ́ tó ṣe pé ó dára kẹ́ falẹ̀ mọ́ lè rárá lẹ́gbẹ̀ẹ́ kan tó rọ́pọ̀ yín. Ó ṣeé ṣe ká ìlera jẹyọ lára yín púpọ̀ lọ́jọ́ tòní. Àìlera yẹ tètè ya falẹ̀ mọ́ kó má jẹ́ nǹkan tó ṣe pé ó fẹ́ padà lágbára. Ẹ rí dájú pé kí sára dáadáa púpọ̀. Ọjọ́ tòní tí wájú tó ṣe pé tíṣẹ́ kan bá wà lọ́rùn yín, ẹ má fi dọ́là. Ẹ rí dájú pé ẹ ṣe ní kíákíá, kí ẹ má ṣe procrastinate rárá. Kí ẹ rí dájú pé ẹ ṣe bí a ti ṣe wí. Ó ṣeé ṣe kí stress díẹ̀ kó tún fẹ́ pọ̀ fún yín díẹ̀ náà lọ́jọ́ tòní, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọjọ́ tòní á dára. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò ní sí wàhálà, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó náà kò sí problem rárá. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 àṣálẹ́ kù ìṣẹ́jú 5 sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Ọjọ́ ìrọ̀rùn báyìí ló jẹ́, ẹ máa ríre gbámú dáadáa. Bí ẹ ti ṣe wà yìí, àwọn nǹkan tí ẹ bá ń ṣe ẹ gbówó lé lọ́jọ́ tòní o. Tó bá jẹ́ business yìí ni ẹ ṣe dáadáa, kí ẹnu dáadáa, ẹ ṣọ̀yàyà, ẹ encourage àwọn èèyàn láti bá yín dúnàdúrà. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́, ẹ máa rí owó lọ́jọ́ tòní, ẹ máa rí owó lọ́jọ́ tòní dáadáa lọ́jọ́ tòní. Kódà ó ṣeé ṣe káwọn èèyàn wá bá yín dúnàdúrà láti ilẹ̀ òkèèrè, ó ṣeé ṣe kí ẹ wá idea kan látọ̀dọ̀ ènìyàn láti ilẹ̀ òkèèrè tàbí kẹ́ gbọ́ information kan, kẹ́ gbọ́ good news kan dáwọn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ìtẹ́ bá fọwọ́ bà báyìí ló máa dùn. Gbogbo tẹ́ bá ṣe báyìí ni máa dùn pé ń ṣe tìdùnnú tayọ̀ báyìí lẹ́ẹ̀fi ṣọ̀pọ̀lọpọ̀ kan lọ́jọ́ tòní. Ó dára kẹ́ entertain ara yín lọ́jọ́ tòní, entertain àwọn tó jẹ́ olólùfẹ́ yín náà, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ògo ọjọ́ tòní gangan lẹ́yìn tẹ̀ ń lò àwọ̀ yìí jẹ́ o. Ẹ rí dájú pé ẹ lò lọ́nà tó tọ́
àtọ̀nà tó yẹ, iṣẹ́ yín á lọ dáadáa, relationship yín á dára, owó náà á wọlé dáadáa lọ́jọ́ tòní. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:15 láàárọ̀ sí aago 8:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ nínú ilé yín. Ìbáṣepọ̀ yín àti fámìlì yín ó máa dùn alárinrin. Ó ṣeé ṣe kí ẹ tún connect pẹ̀lú fámìlì yín kan lọ́jọ́ tòní tí ó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti ríra. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rèé, ó ṣeé ṣe kí ẹ máa ráwọn àṣeyọrí kan ṣe látara àwọn kan tí ẹ fẹ́ ṣe ní àtúnṣe ilé àbí àtúnṣe àyè kan tí ẹ gbà, àyèkáyè tí ó bá dàbí inú ilé. Ó ṣeé ṣe kí ẹ ráṣeyọrí lórí rẹ̀ lásìkò yìí, tàbí nǹkan tẹ́ tí ń retí pé ilé mo fẹ́ gbà, ilé mo fẹ́ rà. Ó ṣeé ṣe kí ẹ rí àṣeyọrí rẹ̀ ṣe lásìkò yìí. Àsìkò tó tayọ lásìkò yìí jẹ́ kí ẹ fi ṣàtúnṣe ilé, kí ẹ fi wá ìrẹ́pọ̀ láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Ìbáṣepọ̀ yín máa wọnú ara, kò ní sí wàhálà, kò ní sí dààmú. Ó ṣeé ṣe kí ẹ máa let's go àwọn kankan, káwọn kankan gan máa kúrò lọ́kàn yín bí nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti èèyàn kan nù mọ̀lẹ́bí látijọ́ mẹ́ta. Kẹ́ máa wò pé wò ó, mo dà sí lára, mo fi lọ́lọ́run lọ́wọ́. Gbogbo nǹkan bẹ́ẹ̀ lè fẹ́ tẹnu yín jáde lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, relationship ẹ̀yin àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Ọjọ́ tòní kò ní sí wàhálà láàrin ẹ̀yin àtàwọn tó gbàgbà yín ká. Ìfọ̀rọ̀wérọ̀ máa já gere, ẹ máa rí ìdùnnú, ẹ máa rí ayọ̀ púpọ̀. Ó dẹ̀yìn àti olólùfẹ́ yín, ẹ̀yin àtàwọn tó gbàgbà yín ká, ẹ̀yin àtẹ̀gbọ́n àbábúrò yín. Ìbáṣepọ̀ yín máa dùn ta láàrin lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ọpọlọ yín sì tún máa jí pépé o. Àwọn òye kan máa yé yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn kan tó dẹ̀ dàbí ìgbà pé heavy lọ́kàn yín tẹ́lẹ̀ tẹ́ ń gbé sọ́pọlọ pé báwo mo fẹ́ ṣe kínní, ọ̀nà òun fẹ́ gbé gbà. Ó ṣeé ṣe kí ẹ ní clarity dáadáa nípa ẹ̀ lọ́jọ́ tòní, kí gbogbo nǹkan yẹn tún rọlẹ̀, kó má fún yín ní wàhálà, kó má jẹ yín láyà mọ́ rárá. Gbogbo ẹ máa lọ dáadáa lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem, nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà, nípa ọ̀rọ̀ owó náà owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12:15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tó dára náà lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ire owó tẹ́ tí ń lé látijọ́ yìí, nǹkan tẹ́ tí ń ṣiṣẹ́ fún látijọ́ yìí, ó ṣeé ṣe kó já síre, kó já sówó, kó já sí dùnnú, kó já sáyọ̀ fún yín lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ tí ń kówó lé látijọ́ yìí náà, ó ṣeé ṣe kí ó kówó fúnà dáadáa lọ́jọ́ tòní. Inú yín á dùn, ayọ̀ yín á kún lọ́jọ́ tòní o. Látàrí pákítíyan yín á bí ire gbogbo ní ọjọ́ tòní. Kódà investment tẹ́ ti ṣe látijọ́ yìí, àsìkò ìjásìkò àṣeyọrí tó ṣe pé ẹ rere kò dáadáa ní ọjọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn fẹ́ ìfẹ́ àtàyà báwọn èèyàn ṣe, kò sí wàhálà, kò sí dààmú lénìí. Àwọn èèyàn náà máa fẹ́ bá yín ṣe nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, kò sí problem. Relationship ẹ̀yin àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 láàárọ̀ sí aago 1:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tó dára báyìí lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó tayọ ló jẹ́. Kódà ẹ máa rówó kan láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní tó máa jẹ́ èrè àgbàyanu. Ẹ máa rèrè ńlá, opportunity ńlá máa dìde láàyè ibi iṣẹ́ yín lọ́jọ́ tòní tó ṣe pé amú kí inú yín dùn, amúkáyọ̀ yín kún. Ẹ máa rí iṣẹ́ dáadáa láàyè iṣẹ́. Kódà gan pẹ̀lú orí ọ̀nà jíjìn wà fún yín lọ́jọ́ tòní o. Oore tẹ́ òru kan láti ibi tó jìnnà, àǹfààní tẹ́ òru kan láti ibi tó jìnnà, support tẹ́ òru kan láti ibi tó jìnnà. Ó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ó tún ṣeé ṣe kí ẹ fi tiyín kẹ́ fi gbórí dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹni tó dàbí ọmọ sí yín tàbí ẹni tó ṣe pé ó dàbí olólùfẹ́ sí yín kọ́ fún yín lámọ̀ràn tàtúmú kí inú yín dùn, kí ayọ̀ yín kún ní ọjọ́ tòní. Ọjọ́ tó dára báyìí lọ́jọ́ tòní jẹ́ opportunity lè wọlé fún yín níbikíbi lọ́jọ́ tòní o. Ẹ̀yin gangan báyìí lẹ́jọ́ ògo ọjọ́ tòní, ẹ máa rí ire gbámú dáadáa tí inú yín á dùn, táyọ̀ yín á kún. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:30 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tó dára náà lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lòrà àwọ̀ yìí. Ọkàn yín máa free, àwọn kan tó dì sí yín lọ́kàn bàbá tẹ́lẹ̀ tó mú yín máa ronú, ó ṣeé ṣe kí ó tú lọ́jọ́ tòní, kẹfẹ́ free bákan lọ́jọ́ tòní. Kódà ilé lálàá rere lọ́jọ́ tòní pẹ̀lú ọjọ́ tòní jọ́ tó ṣe pé ó dára kẹ́ fi béèrè oore, ó dára kẹ́ try láti dá wà lẹ́yìn nìkan láti ṣe prayer láàrin kan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó tún wá jọjọ́ tó dára púpọ̀ láti fi gbọ́ ariwo rẹpẹtẹ. Ariwo gbọ́dọ̀ pọ̀ jù ní etí yín púpọ̀ lọ́jọ́ tòní. Tòwó lè máa jẹ́ kẹ́ máa fi ìbákan, ó sì lè kàn bí ìṣe ohun yín, tòwó ohun yín máa lé kẹ́ńkà. Ọ̀rọ̀ kan máa sọ sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé ọ̀rọ̀ yẹn ló máa fẹ́ máa guide ìgbésí ayé yín, ló máa fẹ́ máa tọ́ yín sọ́nà. Ó sì dára kẹ́ tẹ̀lé, ẹ finú tó wọn ọkàn yín, ẹ má finú tán ẹnikẹ́ni yàtọ̀ sí ohun tó ń sọ sí yín lọ́kàn ní ọjọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tó dára báyìí ní ọjọ́ tòní jẹ́ àárín èèyàn àtàwọn tó rọ̀gbà yín ká olólùfẹ́ ẹbí ará ojúlùmọ̀ ọ̀rẹ́ àárín yín máa dùn alárinrin ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní kódà ẹ máa tayọ láwùjọ lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa rí nǹkan tó ṣe pé amúkórí yín wú amúkínú yín dùn amúkáyọ̀ yín kún dáadáa ní ọjọ́ tòní jẹ́jọ́ tó dára tó sunwọ̀n púpọ̀ fún yín ó ṣeé ṣe kí ẹ lóde tẹ máa lọ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín ní patí tí ẹ fẹ́ lọ ní ọjọ́ tòní tó sì jẹ́ pé ní patí náà àwọn èèyàn máa jí yín wò báyìí tí wọ́n máa wò pé ṣé lágbájáre ṣé tàmẹ̀dùgé ní ọjọ́ tòní tá mú kí ipò yín kó tún tayọ ní àwùjọ ní ọjọ́ tòní ó dára kẹlẹ ọkọ àti ìgbà pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀rẹ́ àbáwọn lásùmọ̀ yín kò sì ṣe kẹrẹ àǹfààní kan jẹ látara ṣíṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní kò sí wàhálà nípa ọ̀rọ̀ ṣẹyìn relationship yín á lọ dáadáa nípa ọ̀rọ̀ owó náà kò sí problem ire owó lè wọlé fún yín lénìí dark blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín látàrí pé ọ̀rọ̀ iṣẹ́ yín máa lọ dáadáa kàrí ayín báyìí ó ṣeé ṣe kí ó gba ìmísí tuntun kí ẹ fẹ́ rí nǹkan dùn látara bí iṣẹ́ yín ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa tún wò pé àwọn kọ̀ọ̀kan wà tẹ́ fẹ́ ṣe látúnṣe àwọn kọ̀ọ̀kan wà tẹ́ fẹ́ yọ kúrò láyé iṣẹ́ yín fún ìyípo padà fún ìdàgbàsókè iṣẹ́ yín gangan ní ọjọ́ tòní èyí sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀ ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìrínisí yín láwùjọ lè ní ó máa tayọ yàtọ̀ ó máa dùn yàtọ̀ kò ní sí wàhálà rárá láàyè iṣẹ́ àwọn èèyàn máa support yín níbi iṣẹ́ ìrẹ́pọ̀ máa wà láàrin yàtọ̀ ga yín lọ́jọ́ tòní àwọn kan tí ó bá wà tí yín lọ́pọlọ láti lò lórí iṣẹ́ yín ẹ rí dájú pé ẹ lò ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lé nìkẹ́ lè ráǹfààní àtòrè gbámú ẹ sì má fi iṣẹ́ yín dẹ́nikẹ́ni fúnra yín báyìí nìkẹ́ falẹ̀ mọ́ ọkàn yín dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà ìbáṣepọ̀ ìyá àti olólùfẹ́ yín á dára nípa ọ̀rọ̀ owó náà kò sí problem ire owó lè wọlé fún yín lénìí black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kù ìṣẹ́jú 10 lọ́sàn-án sí aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tó dára báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín o ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ ọ̀rọ̀ ẹnu yín báyìí bí oyin bí adùn ló máa rí ọ̀rọ̀ ẹnu yín báyìí ó máa bí oore fún yín ábí káwọn èèyàn nífẹ̀ẹ́ yín kan gbóríyìn fún yín kódà sísọ ọ̀rọ̀ ẹnu lásán àti fífọpọlọ gbé nǹkan kalẹ̀ ó ṣeé ṣe bí ó bí kẹrẹ àǹfààní tó pọ̀ jẹ́ dáadáa lọ́jọ́ tòní támú kí inú yín dùn támú káyọ̀ yín kó kò sí wàhálà rárá lọ́jọ́ tòní ọjọ́ tòní gan ó ṣeé ṣe kí ẹ rá àǹfààní jẹ látọ̀nà jíjìn láti ilẹ̀ òkèèrè támú kí inú yín dùn támú káyọ̀ yín kún ọjọ́ tòní sì jẹ́jọ́ tó tún ṣe é pé àwọn kan tí ẹ bá ṣe pátá tẹ bá fọwọ́ bà ajá sáṣeyọrí ajá sí ìdùnnú ajá sọpẹ́ ajá sáyọ̀ ọjọ́ tòní ìdùnnú àtayọ̀ báyìí lẹ́ẹ̀ máa wà sílẹ̀ ó fi iṣu látòórọ̀ títí dalẹ́ gbọ̀n kò sí wàhálà kò sí dààmú lọ́jọ́ tòní ire ogbó àwọlé fún yín lọ́jọ́ tòní ọ̀rọ̀ iṣẹ́ yín á lọ dáadáa relationship yín á lọ dáadáa owó náà àwọlé dáadáa fún yín lénìí dark purple wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ọwọ́ tẹ́ sì fi bá mi share rẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Èdùmàrè ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ọpẹ́ pàtàkì lọ gbogbo ẹ̀yin tí ẹ wá tẹ̀yẹ mi sí lọ́jọ́ tòní ohun rere báyìí la máa bára wa ṣe ìwọ ìdùnnú ìwọ ayọ̀ báyìí la máa gbọ́ síra wa láṣẹ Èdùmàrè ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè ire o.